Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀ ẹ̀mbà ìtúnṣe wà lẹ́ni alhamdulilayi this is another day tẹ́ bá ń wo fídíò yìí ó yẹ kó jẹ́ fún valentine ẹ má jẹ́ kó wọ́n fún wa ní cold shoulders ẹ má jẹ́ kó wọ́n fún wa ní low energy ọkọ àti ìyàwó làwọn ń bá deal yes because mo ti gbọ́ lẹ́lẹ́ bíbà tí ẹ̀ka sọ pé kò sí nǹkan tó kàn yín pẹ̀lú valentine ẹ gbààwẹ̀ normally as a muslim monday alamisi ijó àwẹ̀ ni ẹ mọ́ pa action mọ́ wa lára ẹ mọ́ jẹ́ kí marriage boring wọ́n ní nǹkan tó bá ń wà láyé ẹ bá wọn ṣe pé tó bá ti jẹ́ṣẹ̀ ẹ mọ́ fún wa ní cold energy àwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ normal ni tá bá ṣe ètò àwẹ̀ tán no problem àmọ́ valentine tẹ́lẹ̀ yìí o nígbà ìgbà tí a bá wo fídíò yìí valentine ti wá sunday la fẹ́ ṣe àwọn ò ṣe ní monday that is it so that by monday oníkálukú ti wà níbiṣẹ́ ní alẹ́ valentine mo ní ẹ mọ́ ṣègbéyàwó ẹ mọ́ ṣe ìfẹ́ rubbish ẹ mọ́ ṣe ìfẹ́ cold shoulder ẹ̀yin obìnrin ẹ súnmọ́ bí ajá ń sọ̀rọ̀ ajá ń bọ́ lọ́wọ́ ajá ń pọ́n by two ó ń bọ́ lọ́wọ́ èwo ni bíbá sùn nonsense a ní ẹ kọ́kọ́ ṣeré ìfẹ́ náà tẹ́ bá ṣeré ìfẹ́ ìwọ ìyàwó èwo ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ a ní appreciate ọba dẹ̀ appreciate don't appreciate the noisy listen to me and listen very good ọkọ rẹ ni orí sọkọ ẹlòmíì appreciate iṣẹ́ tó ń ṣe nítorí ọ̀la kó wà níbi iṣẹ́ kó lè máa gbá sí kó máa rántí tones yẹn àwọn tones ọlálùbọ̀dìkà tí ó yẹ yín bẹ́ẹ̀ yẹn yes wàá tún dákẹ́ lọ bí ẹni pé ó wo agbára ẹ̀ wàá mú ojú yẹn wàá rólẹ̀ ẹ̀ wàá mú àwọn bíbá yà mí wàá rólẹ̀ àti yáà wáá oh sweetheart yes do mi dáadáa yes ọkọ àti ìyàwó lèmi ọ̀pọ̀ ẹ̀bà ìtúnkọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n kọ́ èwo ni mi ò mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé a ní kẹ́ gbé máìkì sẹ́nu kẹ́ mọ́ pariwo ni ìwọ náà wá ti yes sweetheart mi yeah that is wọ́n kọ́ wá lo ohun ọkùnrin yẹn ohun ọkùnrin obìnrin bá gbọ́ ohun ọkùnrin gan lórí bẹ́ẹ̀dì babalá libido ni ó mọ̀ dà ṣàràrà ni tó bá gbádùn ẹ kàn rọra sọ díẹ̀ kí ló kẹ́ gbé máìkì sẹ́nu ìyàwó mi mo gbádùn ẹ ọkùnrin yìí sọ̀rọ̀ púpọ̀ ó sì dákẹ́ lọ tó yẹ ó tún yá ọ àti yes ọ tún mọ̀ sí lọ yẹ tó bá sì ń wá tọ́lọ́ bá fẹ́ lórí ọ̀fẹ́ wá sí jẹ́ kó obìnrin náà appreciate pé ó gbádùn òun yes fún valentine eléyìí kún mọ́ àtún continue this on point by two using my words for others ẹ̀yin ìyàwó tẹ́ bá ń ṣe ọkọ yín ó mọ̀ wálé kó ó mọ̀ máa rántí lé àwọn ìyàwó tó wà ń ta àwọn àlè táwọn onígbà àwọn ọmọ yín lọ́wọ́ then ní mọ̀ ṣe style kan ní mọ̀ ṣe ringing toyo kan ẹ̀yin náà ẹ lọ import ringing tone wá tẹ́ bá ní kọ́ ringing tone wá láì sanwó ẹ lọ import ringing tone wá tẹ́ máa lò fún ọkọ yín èèyàn kan sọ fún mi lẹ́lẹ̀ pé ó ní sọ oúnjẹ ni wàhálà oúnjẹ ni ọlọ́mọ fún ọlọ́mọ mọ̀jẹ̀ ká arógun àìsàn oúnjẹ ni mo ti sọ wípé ibi àbíbí oúnjẹ ni tẹ́ ẹ̀ bá jó máa dógùn bẹ́ẹ̀ ṣe dáadáa gan ẹ̀ sàárẹ̀ tó bá dọjọ́ alẹ́ tẹ́ ẹ bá ń gbọ̀n wọn àbẹ́ àwọn ọkọ rò lè bá sùn fún dáadáa láti ọkọ àtìyàwó ìwọ tó bá lọ sí nọ́sẹ̀nsì ìta tó bá kó àrùn hiv/aids wà ń ta tó yẹ yín àwọn oríṣiríṣi àrùn tí ẹ mọ̀ àrùn ó lé ní 1000 pieces tí wọ́n kó lára ọkùnrin àtobìnrin tó ní license tí wọn ò ní kọ́kọ́rọ́ gbìgbìgbì
àní ìwà àtọkọ rẹ ẹ lè ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bí agbára rẹ bá ti ṣe bẹ̀rẹ̀ rántí wọ́n ní modest this on point by 2 using my words for others mo ló ń jẹ ní wà lójú ló mọ̀ fẹ́ lójú on point by 2 bó ṣe ń fresh bye for